tó sọ wájú àsìkò yìí a ti wà pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn wòlíì ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni Prophet Wálé Ọlágúnjú tó gba ayé mọ̀ sí wòlíì tí kì í wẹ̀. Lónìí bá ti mọ̀ pé ayẹyẹ òmìnira Nàìjíríà ó ti súnmọ́ etílé báyìí. Ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ òun náà ni Nàìjíríà yóò pé ẹni ọdún 64 láti 64 years. Bàbá, ayẹyẹ Nàìjíríà gẹ́gẹ́ bí wòlíì kí lẹ rí sí, ojú wo lẹ fi wò? Kí ni à ń celebrate bẹ́ẹ̀? Lóòótọ́ àlá ń celebrate ọdún òmìnira. But the natural sense of Nàìjíríà wà ní ìdẹ̀yà àti ìgbèkùn báyìí. For 64 years a lọ síwájú, a lè sọ pé a lọ sẹ́yìn, a lè sọ pé a wà lójú kan. Ṣébi tó yẹ kí ọmọ 64 years wà ló wà tá bá fẹ́ sọ̀rọ̀? Àkóńbi tá a wà. Àkóńbi tá a wà, ọmọ 54 years tí ò rákòrò, tí ò rìn, tí ò fà, tí ò kọ́lé, tí ò achieve anything. At 64 we have never achieved anything. No, kí ló ń dùn nínú àwọn olórí wa báyìí tó ń láǹdì celebrate ọdún òmìnira? We are celebrating 64 years of incompatibility. Nigeria, our leaders were celebrating 64 years of corruption, hardship, incompatibility. Nínú ìdè la wà. Nàìjíríà wà. Nínú ìdè ni ọmọ 64 years tí ò rákòrò, tí ò fà, tí ò achieve anything in life. We have never achieved anything throughout the whole 64 years. À ń ṣèjọba kò dúró. Kò sí nǹkan kan tá a lè tọ́ka sí wípé at 64 nǹkan tá a ṣe lélẹ́yìí. There is marginalization everywhere, corruption everywhere, hardship. Ààyè àpá. Kò yá àyè àpá, eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Mọ̀dá kan máa ń sọ pé wọ́n celebrate ọdún òmìnira. Ọdún òmìnira kíni? Àbí ọdún ó yẹ ká máa celebrate ọdún ìdè tá a tún wà nínú ìdè. Inú ìdè àti àjàgàlà wa. We are celebrating 64 years of abject poverty, strong causes, yokes of poverty and incompatibility. Kí ni wọ́n ń celebrate bẹ́ẹ̀ tí wọ́n ń yọ bẹ́ẹ̀? Ẹgbẹ́ ọ̀rọ̀ òmìnira wo náà ń yọ bẹ́ẹ̀ ni? Ọmọ Nàìjíríà máa gbàdúrà k'Ọlọ́run gbà wá. Ṣé ní àwọn ilẹ̀ fi wọlé ni àbí bí ọrọ̀ ajé Nàìjíríà ṣe lè fi wò pé sínú òmìnira? Àti ìgbòmìnira. Àti nínú ẹ̀mí àti nínú ayé. Àti nínú ẹ̀mí àti nínú ara. Our leaders were just ruling us in a racist manner. Are we slave? Wọ́n kó wa sínú ìdè, ebi ń pa àwọn ará ìlú. Wọ́n ti sọ wá di ẹrú báyìí ni tó ń jẹ rọ́bùs ní under table wọn. Òkè kí náà fẹ́ sọ bẹ́ẹ̀ àti 64 ní rìfánárì kan gbòógì tá lè sọ pé rìfánárì wà lélẹ́yìí. Kí ni dùnú àtàwọn ṣe kí ni kan tán kan wọ́n náà develop pé tẹ́lẹ̀ kò sí telecommunication ní telecommunication. Tẹ́lẹ̀ kò sí DSTV a ní DSTV. Kò sí DSTV wà láti ní. Àwọn báńkì wa ò rí báyìí. Báńkì ò rí kankan mọ́. Àti ní internet facility wa ó ti wẹ̀ lọ síwájú sí. Ẹ lọ sí báńkì nísìn. Ẹ lọ sí báńkì nísìn ẹ máa rí gbogbo bẹ̀ tó dá gbagba ní kò tí kankan níbẹ̀. Graduate ò ríṣẹ́ wọ́n lẹ́nu celebrate independence. Inú ìdè ní wọn ọmọ tó ń pè ní independence òmìnira. Àwa ò gbòmìnira. Àwọn lítà àwọn etí tó kó wa sínú oko ẹrú amúnisìn. Ẹ̀bú yóò kó ẹrú àwarawara wà báyìí. Ó náà ni mo sọ mo ní our leaders were ruling Nigeria in a racist manner. Àwa gangan la tún kóra wa lẹ́rù kí jọ ìbò mọ̀. Àwọn leader wa ló kó wa lẹ́rù. So a ti gbòmìnira lọ́wọ́ òyìnbó. Àwa kó sínú ìdè. Àwa wà ní ìnira àti ìdè oko ẹrú àwarawa. Nǹkan táwọn leader wa kó wa sí nìyẹn. Níta wà lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ẹ lè bá àgbàdúrà ní àdúrà. Ọ̀rọ̀ àdúrà kọ́ leléyìí ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ ní pé condo sense ọ̀rọ̀ àdúrà kọ́ leléyìí. Ok ẹ jẹ́ ká mú 1+2 ká sọ́pọ̀ di 2. Ok 1 wà bí 1 wà bí ẹni jẹ́ ká gbàdúrà ìwọ 1 gbéra bí ìwọ 1 wà bí sọ́pọ̀ ṣé bá ṣe ṣe nìyẹn. Ṣé bí ẹnìkan ló máa mú 1 bí àmú àdẹ̀ sọ́pọ̀ àwọn ọ̀rẹ́ láti ṣe. Àwọn leader wa already we have myopic leaders who rule Nigeria in a racist manner. Nǹkan tó ń ṣe wá nìyẹn. Ṣé báwọn lọ lóyìnbó as far back as 84 mo ti lọ sí lóyìnbó. I've been to France, I've been to Britain. Ṣé bí ìlú wọn ṣe rí nìyí? Àwọn gbòmìnira wọn tẹ̀síwájú. Àwa gbòmìnira àtúnkóra wa lẹ́rú tó ṣẹlẹ̀ ní. Kọ́lọ́run gbà wá lọ́wọ́ àwọn leader wa ní. Pé àwa ara wa la tún kóra wa lẹ́rú. Àwọn leader wa ló kó wa lẹ́rú kì í ṣe àwọn ará ìlú. Àwọn leader òkè ló kó wa lẹ́rú. Wọ́n fashion better development fún wa. Ok ẹ wo ìgbà táwọn Awólọ́wọ̀ gba independence. Take for example tí àwọn baba Awólọ́wọ̀ àwọn Zik
Tafawa Balewa náà Amadu Bello wọ́n jókòó wọn rò pé kí la lè ṣe lẹ́yìn tí wọ́n gba òmìnira wọ́n ṣe regional government ìgbà iná ní free education free clinic kan free kòkó bá NTA NTV gbogbo wọn dẹ̀ ṣe gbogbo ó dẹ̀ ń lọ wọ́n dẹ̀ ń ṣọ̀nà ní kété báyìí tí àmì ti overthrow gọ́ọ̀mẹ̀ntì báyìí ní Nàìjíríà ti wà ní wàhálà dè ní láti tinú ìdè bọ́ sínú ìdè inú ìdè Nàìjíríà have become an accursed country nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ àwọn èèyàn wa ṣẹ́ni tí 50% àwọn ọmọ Nàìjíríà wọ̀nyí tó wà níbẹ̀ tí wọ́n ń rún mọ́ yìí tí wọ́n rún mọ́ tó ń yọ̀ tó ń sọ pé tó bá lọ ìlú òyìnbó tí wọ́n bá rí ìlú òyìnbó tó ti dé wọ́n á padà wọ́n á máa sọ àwọn leader lókùtà padà pé kíkà ni wọ́n. pé ìkàlẹ̀ yín leader wọ̀nyí ṣe bára wọn lọ Mẹ́kà ṣé bí Mẹ́kà ṣe rí lélẹ̀ ó sì àgbòmìnira kankan jáde ìdéláwà. so ká wọ́n celebrate báyìí. àwọn leader ń celebrate ní wọ́n ń dùn pé àwọn celebrate òmìnira wọ́n celebrate pé àwọn kan gbẹjágbójọ gbàgbà ni àwọn leader wa ṣé àwọn leader tó lọ celebrate kiri kò sí ìbìlẹ̀ òmìnira wọ́n celebrate pé àwọn jájà gbàgbà àwọn sàlà rẹ òtítọ́ tó wà bẹ́ẹ̀ ni wọ́n wà ní position of authority dájọ́. so wọ́n dunnú pé àwọn wà nù yọtọ̀mí. yọtọ̀mí làwọn wà ń bẹ́ẹ̀ ń tọ́ ṣe ní tiwọn ni. bàbá kí wàá lọ́nà àbáyọ báyìí kí lè fẹ́ fáwọn àwọn. ọ̀nà àbáyọ ni total restructuring ọ̀nà àbáyọ nìyẹn ní total restructuring tí àwọn leader yẹn bá fẹ́ ọ̀nà àbáyọ ni tí wọ́n bá fẹ́ tí àwọn leader yìí bá tí àwọn náà bá jókòó tí wọ́n bá rò ní ayé wípé orílẹ̀-èdè wọn rèé o ọba tó jẹ tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ o tí wọ́n bá rò ó dáadáa tó dẹ̀ fẹ́ preserve the entity called one Nigeria ọ̀nà àbáyọ lélẹ́yìí. so reconstruction tẹ̀ tún pa láti jọ yìí òun nìkan nàbáyọ. We call it the pattern of a new nation, a new generation ọ̀dọ́ káwọn ọ̀dọ́ náà kàn prepare àwọn ọ̀dọ́ káwọn náà kàn prepare àwọn ọ̀dọ́ youth kàn prepare àwọn ọ̀dọ́ káwọn náà lè take over kàn dẹ̀ unify people through genuine and total restructuring under one Nigeria ó yẹ ká pè ní the total restructuring under United States of Nigeria kàn change orúkọ sí United States of Nigeria we can develop Sokoto, Kano, Kaduna, Ibadan, Benin City, Aba, Port Harcourt better than Dubai káwọn náà wá ní Kaduna kó jẹ́ Dubai of Nigeria of Africa káwọn náà rí ilẹ̀ Igbo bí China of Nigeria of Africa kọ́ rí ilẹ̀ Yorùbá níbí bí America or Britain of Nigeria of Africa kọ́ wá bẹ kọ́níkálukú kọ́ ṣe total restructuring we are talking of genuine restructuring total restructuring the development and innovation yẹn kó wá láti local government from grassroots kó lọ sí state from state to federal government that's all kò ní síjà. nǹkan tí the lover of hope for greater nation nǹkan tẹ́ ẹ nta belief na nto Sherry, there are a lot of people tó ń sọ̀rọ̀ nípa restructuring o we were not saying our better ju tiwọn but I can declare to everybody pé our own type of restructuring is one of the best that can stop the lingering crisis that is going on in Nigeria. Okay, ẹ jẹ́ ká sọ nísìnyí èmi ò tako àwọn tó ń sọ pé Yorùbá nation èmi ò tako wọn o ní gbogbo ọ̀nà ló sọ so táwọn kan bá rí mi pé mo tako wọn wọn mọ tí wọ́n ṣe ni àwọn onírísì tó sọ pé ká ṣe Yorùbá nation but bàbá Awólọ́wọ̀ gangan tó ń gbé regional wá bàbá ò sọ̀rọ̀ regional kó tó kú mọ́ bàbá ò sọ̀rọ̀ regional mà torí ó pẹ̀ pé a ti move to another level ó ti pẹ̀ pé event ti overtake regional now tábà sọ̀rọ̀ regional nísìnyí ṣé Yorùbá ṣàárín wa gún ṣàní jà mo ń wá ẹnìkan tó máa jáde tó máa sọ pé Yorùbá àníjà kó wá kọ̀ mí lójú máa sọ pé irọ́ ló pa evidence abound wípé Yorùbá máa jà torí pé àwọn ìgbàanì wọ́n ti plant àwọn lọ̀tẹ̀ sáàárín àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ káàrin wa kó gún mọ́ ẹnu wa ok kí ni ti bẹ̀ láti gba bàbá Awólọ́wọ̀ ẹ wo bá ṣe wọ́ tó ń ṣe kọ̀yìn bàbá Awólọ́wọ̀ àtàkítọ́lá sí bàbá Awólọ́wọ̀ sọ fún àwọn pé àwọn làwọn mú Akíntọ́lá láti Britain wá ó sì wáyé pé ní tí bàbá mú wá sí Nàìjíríà ó wá di ọ̀tá ẹ̀ ó wá takú sọ́nà ó dé Akíntọ́lá takú títí àwọn méjèèjì fi kú láyé wọn ò gírí ìyẹn tó lọ ìgbà tí bàbá tún jáde náà ẹ wo ìgbà àwọn Ajásin àti Ọmọborí Owó ṣe ẹ wo gbogbo tó ń ṣe tún jóra wa náà ṣe bí àwa yìí náà láti operation wẹ́tẹ̀ tí àmì fi gbàjọba tí wọ́n bá ṣe Yorùbá nation mo sọ fún yín tó bá ṣe regional nation there are two things tó bá jáde tí ó ti yà àwọn èèyàn wọn tí wọn ò tí ì wò ó dáadáa
pé it's like giving the Igbos license to break Nigeria kó wá gbógun ti Yorùbá. Ṣé Igbo tá a fi orò lé lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé Lagos is no man's land tí wọ́n sọ lójú gbogbo wa báyìí sá pé Lagos is no man's land tí wọ́n bá wá rí kíní opportunity tí wọ́n ní gbógun ti Yorùbá. During the war bàbá tèmi jà ogun Biafra wọ́n ní ọ̀rẹ́ làwọn ti lé Igbo padà tí wọ́n bọ̀ lẹ́kọ̀ọ́. Ṣáàmì yẹn ti kó lọ́kọ̀ wọn àwọn èèyàn wa ò rò bẹ́ẹ̀. Then tí wọ́n fẹ́ sọ fún wa nísìnyí wọ́n ní Yorùbá nation àdè ṣọ̀kan presently lọ́wọ́lọ́wọ́ nísìnyí Afẹ́nifẹ́re tí Awólọ́wọ̀ gbé kalẹ̀ ó pín sọ́nà mẹ́rin ó pín sí ọ̀nà mẹ́rin Afẹ́nifẹ́re tí Pa Adébánjọ Afẹ́nifẹ́re tí bàbá Fásọ̀rántì Afẹ́nifẹ́re nìyà Afẹ́nifẹ́re Yorùbá council of elder wọn ò dẹ̀ ṣe pọ̀ dì sí títí di àkókò yìí wọn ò ṣe pọ̀. àwọn kan dárò ní pé bóyá ẹ tún àwọn Sunday Igboho àti Gani Adams ṣé báwọn méjèèjì náà jàgbára tó jẹ́ leader Yorùbá náà wọ́n tún bára wọn jà àwọn èèyàn tún kọ́ sáàrin wọn wọ́n tún gbéra wọn lọ scott ẹ̀wá ní Yorùbá máa papọ̀ ìgbà tó máa pa ìtàn wọ́n ní Gani Adams wọ́n mọ̀ ọmọ tápà ní wọ́n ọmọ bàdúrà ní wọ́n ní ìsọmọ Ondo State báwo la ṣe fẹ́ papọ̀ báyìí the only way tí solution lè fi wá sílẹ̀ Yorùbá torí ogun Kiriji war tó jà 40 years láàrin wáyé tí ò tí tàn kò tí tàn now ní pé kọ́ ní suffering country suffering state each state kó dúró bí country kan bí state kan bí America ṣé báwọn gbogbo nǹkan tí mo sọ yẹ kó yí àwọn ọmọ àtúrà lófà tí yóò bá yí àwọn ọmọ àtúrà lófà ó jẹ́ pé wọn ọmọ kan tó ń ṣe níbẹ̀ ni nǹkan tí mo tọ́ practice tọ́dọ̀ wọn nílò ìbò ni tí àlàáfíà fi jọba bọ́ọ̀lù àlàáfíà ṣe fẹ́ wà nílẹ̀ Yorùbá president ní ṣàgbọ́ra wáyé ni ok ẹ jẹ́ ká tún gbé yẹtì Sunday Igboho jáde ṣe bó ní tí ní tún wà ní wọn náà wọ́n tún díjà sáà ní àwọn àtònítì àti bàbá onítìrí náà tún kọ́ àwọn kan lọ wọ́n tún ṣépè fúnra wọn ò wo bẹ̀yẹ closely pé kí là lè ṣe but tá a bá ṣe sovereign country sovereign state Yorùbá sì máa papọ̀ each state a máa develop in a rapid form a máa ṣe papọ̀ ṣebí bàbá gan ti ṣe tẹ́lẹ̀ n táwa ń sọ ìbàbá Awólọ́wọ̀ ṣe nígbà ayé àwọn Ajásìn yẹn àwọn Bísí Ọ̀nàbànjọ bàbá dá Lobo state sílẹ̀ Lagos Ògùn Ọ̀ṣun àti kíná ti ń pè àti bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí ṣe papọ̀ wọ́n ṣe free education wọ́n ṣe kankan n tá à ń sọ ìbàbá Awólọ́wọ̀ ti fi lélẹ̀ tẹ́lẹ̀ bàbá Awólọ́wọ̀ ti ṣe Lobo state ẹ pé ok ẹ jẹ́ kí àwọn Yorùbá máa dápò ìgbà tó yá làwọn ń wóbodò àwọn ń bàdúwe lọ́jọ́ ìwà so nǹkan láti sọ ó ti bẹ̀ náà bàbá tí kúrò ní event wa tẹ́ gbogbo gbàlagàlà tó ń pariwo Yorùbá nation. so ká jánu kó nu Yorùbá nation. ṣebí bàbá Adésọ̀kan láwọn lọ sí Ifẹ̀ lọ́jọ́ mẹ́ta ó lọ sí Ifẹ̀ lọ́jọ́ mẹ́ta sí ẹ̀ẹ́dì tí wọ́n lé wọn gbọ́ tán disgate wọn kúrò bẹ́ẹ̀ ni àwọn yẹ ò dẹ̀ wo Tinubu tí wọ́n gbẹ́kẹ̀lé tán náà bó ló máa gba Yorùbá nation àkíbọ́sẹ̀ Tinubu ò lè gbà fún yín Tinubu wà lára àwọn tó dá Nàdẹ́kò sílẹ̀ prominent member ní founder ni àwọn fọ́ọ̀dì Nàdẹ́kò ìgbà tó dá Nàdẹ́kò wọn sọ pé Yorùbá dẹ́kò National Democratic kò sọ pé Yorùbá dẹ́kò kò sọ bẹ́ẹ̀ ó yẹ kó study máa yìí kò lè gbà àwọn Yorùbá wá sùn wọ́n bìlí pé Yorùbá wọ́n gbé Tinubu mara wọ́n ní Yorùbá Tinubu lè èmi sọ Tinubu lè break kò lè gba Yorùbá nation fún wọn kò lè break Nàìjíríà èmi sọ idea Tinubu kò lè break Nàìjíríà fún wọn láyéláyé torí pé àwọn leader wa lókè wọ́n ti fohùn ṣọ̀kan ìkànnì wọn kó tó ṣẹlẹ̀ nìyẹn. ọlọ́run ti gbọ́ látẹnu Wòlíì Wálé Ọlágúnjú wọ́n ti ní òmìnira kọ́lá gbà pé àwọn àwọn náà ní àwọn lára àti pé Yorùbá nation kò lè òǹkọ́ ní ọ̀nà àbáyọ bí kò ṣe kí Nàìjíríà ká jẹ́ sovereign nation sovereign states. kí development bẹ̀rẹ̀ láti local government lọ sókè grassroots development ọ̀nà àbáyọ kan so tí ọ̀nà àbáyọ tí ìṣòro Nàìjíríà ni táwọn leader yẹn dẹ̀ lè fọwọ́ sí. àbáyé ti ń polongo kíní láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn nípa ó ti fẹ́ bọ́dún kan October ló máa bọ́dún kan apọ́dún kan báyìí nípasẹ̀ ẹgbẹ́ wọn tó ń pè ní lovers of hope for greater nation àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ náà ayé ti jọ nọ́mbà ti tẹ̀lé pé fún tẹ́lẹ̀ pè sí. wọ́n nọ́mbà 08023 ni 0023 26 26 36 36 03 03 ẹ jẹ́ àpẹẹrẹ kan sá 08023 26 26 36 36 03 èmi ò tako Yorùbá nation èmi kàn ṣe àwọn èèyàn wa lójú ni pé ẹ jágo kínní yìí o ká fẹ́ràn mọ́kù ká fòkùn mẹ́ràn ni o torí àwọn leader wọn yìí o wọ́n ti plant ọlọ́tẹ̀ sáàrin wa o Yorùbá nation tí àwọn Sunday Igboho àti bàbá ń gbé ká ṣé wọ́n plant ọlọ́tẹ̀ sáàrin wọn èmi kàn tí mo sọ fún ọ nìyẹn àwọn leader yìí ti plant ọlọ́tẹ̀ sáàrin wa tó jẹ́ káàrin wa gún ẹwu láti gbà yàwó lọ́wọ́ wọn ò lè jẹ́ káàrin Yorùbá gún mọ́ bàbá ti mú lórí àwọn kan máa mú nísàlẹ̀ ibo làwọn afọlọ kí ló dé tá àwọn gbọ́dọ̀ kò fi ṣàdàdà ká gbọ́nà àbáyọ ká lè bọ́ ní oko ẹrú yìí ká yẹ pariwo lórí íńtánẹ́ẹ̀tì káàkiri nǹkan tẹ̀mí sọ lèmi ò takò wọn o
àwọn náà ò takò mí thank God to date kò sẹ́ni wọn tó takò èmi náà ò takò wọn but èmi kàn sọ fún ẹ jẹ́ ká wo kìíní yìí àwọn people ti plant ọlọ́tẹ̀ sáàrin wájú tó ń jẹ́ káàrin wa ogún báwo ni wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation tó yẹ pé onítìrí wá Sunday Igboho dúró wọ́n kàn fọ́ kìíní ẹ̀ yẹn ká wọ́n wá ń pè wọ́n ní failed nation wọ́n wá ń pè àwọn Sunday Igboho ní failed nation you can see what is going on tó ṣẹlẹ̀ ní òtẹ́mi rí nìyẹn. náà lè gbọ́ yẹn àní ojú báyìí lọ ó dàbọ̀.